Ẹ kú déédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Gbajúgbajà ètò yín Ohùn Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ ẹ má gbàgbé pé lórí ètò Ohùn Àánú yìí la ti ń gbára wa níyànjú, tá a ti ń bá ara wa sọ òkodoro ọ̀rọ̀, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Wò ó, ká tó mú ètò yìí bìtìkùn, fetí sí ìfilọ̀ kékeré yìí. Bó o bá ní ìbéèrè kan nípa ohunkóhun, tàbí o ní ohun kan tí o ń fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, jọ̀wọ́ wá Ohùn Àánú rí lórí Facebook, kó sì kọ ìbéèrè rẹ tàbí ìmọ̀ràn rẹ síbẹ̀. Wọ́n sì sọ nípa rẹ̀ lórí ètò tó ń bọ̀. Kí àánú Ọlọ́run máa bá yín gbé. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Kí ni Ohùn Àánú tòní? Ìyàtọ̀ tó ń bẹ láàrin ọlọ́gbọ́n àtòmùgọ̀ nìrònú orí wọn. Béèyàn bá fọpọlọ sí, ìdáhùn ń bẹ fún gbogbo ìbéèrè. Àbó gbọ́, mo ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ọlọ́gbọ́n àtòmùgọ̀ nìrònú orí wọn. Béèyàn bá fọpọlọ sí, ìdáhùn ń bẹ fún gbogbo ìbéèrè. Ọkùnrin kan bẹ tí à ń porúkọ rẹ̀ ní Anthony. Anthony yìí ó jẹ́ ọmọ ọdún 23. Lẹ́yìn ìgbà tó jáde nílé ẹ̀kọ́ gíga yunifásítì, ó ṣiṣẹ́ fún bí ọdún bíi 10. Ní àárín ọdún 10 yìí ló fi ń tọ́jú owó rọ̀gùrọ̀gù pamọ́ sí báǹkì. Lẹ́yìn ọdún 10, Anthony fi iṣẹ́ lẹ̀, ó sì dá ilé iṣẹ́ ara tirẹ̀ sílẹ̀. Ẹ wò ó, nílé iṣẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, bóòtù ni wọ́n ń ṣe níbẹ̀. Ẹ mọ̀ bóòtù, ìyẹn bóòtù tí wọ́n fi ń de nǹkan. À ń rí bóòtù lára mọ́tò, à ń rí lára tẹlifíṣàn, à ń rí lára fáànù. Wo kò sí ohunkóhun tí òyìnbó ṣe tí ò ní bóòtù nínú. Ohun tí iléeṣẹ́ Anthony tó ń ṣe é jáde rèé. Ṣùgbọ́n lẹ́yìn bí ọdún bíi 3, ohun gbogbo yíwọ́ fún Anthony. Ó wá di ẹni tó ń gba ohun èlò iṣẹ́ rẹ̀ láwìn. Ẹ wò ó, àwọn tó jẹ́ lówó sì ti ń dún kòókòó mọ́. Ohun gbogbo rú lójú púpọ̀ púpọ̀. Ọkàn rẹ̀ sì dààmú. Ó sì lè ń ro èròkérò pé kí òun gba ẹ̀mí ara òun. Lọ́jọ́ kan, Anthony gba gbàgede tí wọ́n ti ń gbafẹ́ lọ, táwọn olóyìnbó ń pè ní public park. Ó dá jókòó lórí àga kan. Ó ní ìpòrúurú ọkàn púpọ̀ púpọ̀ lọ́jọ́ tá à ń wí. Kò mọ̀nà tí ó gbé gbà. Ó sì ń wòye wípé ọ̀nà àbáyọ kan tó kù fún òun ni pé kí òun lu iléeṣẹ́ òun ní gbàǹjo. Ẹ wò ó, bí Anthony ṣe ń ronú lọ́wọ́lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni bàbá kan àgbàlagbà kan ó ṣàdédé jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó wojú bàbá yìí, kò mọ̀ rí níbi kankan. Ṣùgbọ́n bàbá yìí béèrè lọ́wọ́ Anthony, ó wí pé, arákùnrin, ó dàbí ẹni pé ọkàn rẹ̀ dàrú. Anthony gbójú sókè. Ó ní, bàbá, ṣé wòlíì níyín ni? Kì í ṣe pé ọkàn mi dàrú nìkan, ayé mi pẹ̀lú ti ń dàrú lọ. Anthony bá kálàyé balẹ̀. Ó ròyìn ohun gbogbo tó ń ṣẹlẹ̀ sí i lọ́wọ́lọ́wọ́ fún bàbá àgbà tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bàbá yìí tọwọ́ bàpò. Ó mú ṣẹ́ẹ̀kì jáde. Ó sì kọ ṣẹ́ẹ̀kì mílíọ̀nù kan náírà. Ó buwọ́ lù ú, ó sì fi lé Anthony lọ́wọ́. Kò jọ bí àlá, kò jọ bí ìran. Anthony mú ṣẹ́ẹ̀kì mílíọ̀nù kan náírà dání. Kò mọ ohun tí yóò sọ. Nígbà tí ọ̀rọ̀ padà wálé lẹ́nu rẹ̀, ó wí pé, ẹ jọ̀wọ́ bàbá, ta ni yín gan-an? Bàbá rẹ́rìn músẹ́. Ó fọwọ́ kan èjìká Anthony, ó wí pé, èmi ni ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí alàgbà owó kò níran. Pẹ̀lú ìyàlẹ́nu, Anthony ní, ha! Ẹ̀yin ni ìlú mọ̀ọ́ká olówó tó ń fowó ṣàánú. Bàbá sì fèsì, ó ní, bẹ́ẹ̀ ni, èmi náà ni, a ò pé méjì. Anthony dìde, ó fẹ́ di lẹ́sẹ̀ mú láti dúpẹ́. Bàbá náà ní kò tó bẹ́ẹ̀ rárá. Anthony padà sórí ìjókòó, kò sì mọ ohun tí ó sọ. Ó wòye nínú ara rẹ̀ pé irú ìbápàdé abàmì wo ló dé bá òun yìí. Ẹ wò ó, Anthony wá béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá. Ó wí pé, bàbá, báwo ni wọ́n ti san owó ìpadà fún yín? Bàbá dáhùn, ó wí pé, arákùnrin, bí ó bá di àyájọ́ ọjọ́ yìí ní ọdún tó ń bọ̀, pàdé mi níhìn yìí ní déédé àsìkò yìí, kó wá san owó mi padà láì ní fi èlé kankan kún. Àmọ́ ṣá o, ìgbésẹ̀ kan wà tó o gbọ́dọ̀ gbé kó tó gba báǹkì lọ láti lọ gbowó ìjáde.
bàbá yìí tún tẹ̀síwájú wípé ọ̀rẹ́ mi ó kọ́kọ́ ronú dáadáa kó o kọ́kọ́ wo àwọn nǹkan tó o ṣe dáadáa nínú ilé iṣẹ́ rẹ àti nínú ayé rẹ, àwọn nǹkan kan tó yẹ kó o ṣàtúnṣe rẹ̀, kó o sì wá tún fi ọ̀rọ̀ rẹ tọ̀ ẹlẹ́dàá rẹ lọ, kó o gbàdúrà. bó bá wá ṣe àwọn àtúnṣe wọ̀nyí, bí ohun gbogbo kò bá sì lọ déédéé, nígbà náà ni kó o tó gba báǹkì lọ láti lọ gbé owó ìjáde. ẹ wò ó, ní gbogbo ọ̀sẹ̀ náà Anthony bẹ̀rẹ̀ sí fọpọlọ rẹ̀ ṣiṣẹ́. ó kíyèsí pé àwọn àtúnṣe kan ń bẹ tó yẹ kí òun ṣe. lára àwọn àtúnṣe yìí, ó bẹ̀rẹ̀ sí fojú sí iṣẹ́ rẹ̀ dáadáa ju ti àtẹ̀yìnwá lọ. ó tún dín àwọn tó ń bá ṣiṣẹ́ kù díẹ̀. ó sì yan àwọn ìgbádùn kan lódì, ìyẹn ni pé àwọn ìgbádùn kan tó ń fowó gbádùn tẹ́lẹ̀ ó dá dúró ná. sí ìyàlẹ́nu Anthony, lẹ́yìn tó ti gbàdúrà dáadáa gẹ́gẹ́ bí bàbá ti sọ, iléeṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí dìde. ó sì bẹ̀rẹ̀ sí san gbèsè rẹ̀ láìkó kan. ó wá dẹni tí ń jèrè rẹpẹtẹ láàrin oṣù 8. má gbàgbé ohun tí à ń ṣiṣẹ́ lé lórí. ìyàtọ̀ tí ń bẹ láàrin ọlọ́gbọ́n àtòmùgọ̀ ní ronú orí wọn. bí èèyàn bá fọpọlọ sí, ìdáhùn bẹ fún gbogbo ìbéèrè. ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, èrò ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. lọ́jọ́ tó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tó pàdé bàbá tí a mọ̀ sí alàgbà owó kò níran, Anthony ṣí kọ́ńbọ́ọ̀dù rẹ̀ láàárọ̀ ọjọ́ yìí, ó sì mú ṣẹ́ẹ̀kì bàbá jáde. ó rẹ́rìn músẹ́. ó wòye pé ó dàbí àná tó ń gba ṣẹ́ẹ̀kì lọ́wọ́ bàbá onínúure. ohun tí bàbá ní kó ṣe, Anthony sọ fúnra rẹ̀ pé òun ti ṣe o. kò wá sí ìdí kankan fún òun láti mú ṣẹ́ẹ̀kì lọ sí báǹkì láti lọ gbowó jáde. ó pinnu pé òun yóò dá ṣẹ́ẹ̀kì náà padà fún bàbá, òun yóò sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ fún oore ńlá tó ṣe nínú ayé òun. ẹ wò ó, kò pẹ́ púpọ̀ tí Anthony dé orí ìjókòó níbi ọjọ́ sí. ó rí bàbá, ìyẹn bàbá onínúure tó ń bọ̀ lọ́ọ̀kan. nígbà tó kù díẹ̀ kí bàbá yìí dé ọ̀dọ̀ Anthony dìde láti fi yẹ sí. bí ó ti fẹ́ gbẹ́nu lé ọ̀rọ̀ láti máa sọ̀rọ̀, lójijì láì mọ ibi tí àwọn mẹ́ta kan ti wá, wọ́n fò jáde láti inú mọ́tò. wọ́n rán bàbá yìí mú, wọ́n mú jókòó pẹ̀lú agídí, wọ́n sì dé tọwọ́ tẹsẹ̀. kàyééfì ńlá. irú kí leléyìí? Anthony ò lè súnmọ́ wọn. ìgbàgbọ́ ọkàn rẹ̀ ni wípé àwọn ajínigbé ti ń jí bàbá gbé lọ. nínú èrò rẹ̀ yìí, òun ló ti ń rí ọmọbìnrin kan tó ń sọ̀kalẹ̀ níwájú mọ́tò. ọmọbìnrin yìí súnmọ́ Anthony níbi tó dúró sí tìyanu. ó sì béèrè lọ́wọ́ rẹ̀ pé, ẹ káàárọ̀ o alàgbà, ṣé bàbá yìí ò ṣáà dààmú yín? Anthony lanu ní dààmú kẹ̀. báwo ni bàbá onínúure yìí ṣe fẹ́ dààmú mi? lárábìnrin bá bú sẹ́rìn. onítọ̀, àdúpẹ́ nígbà náà pé kò dààmú yín o. ṣe rí bàbá yìí, èyí tí a mú tá a dè tọwọ́ tẹsẹ̀ yìí, ìdààmú rẹ̀ ti pọ̀ jù. ẹ wò ó alàgbà, ìdààmú tó tó bàbá yìí láyé yìí ò sí. ọsibítà àwọn aláàrùn ọpọlọ tó wà lódì kejì odò ló ti sá kúrò. bó sì tí máa ṣe nù. ẹ wò ó, àìmọye àwọn ènìyàn ló ti pe ara rẹ̀ ní alàgbà owó kò níran fún. kódà ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló ti já ṣẹ́ẹ̀kì mílíọ̀nù náírà kan fún, tó ní kí wọ́n lọ gba mílíọ̀nù náírà kan ní báǹkì. alàgbà, tẹ́ ẹ bá mọ bàbá yìí dáadáa, ẹ gbàdúrà kẹ́ ẹ má bàa pàdé. ẹ wò ó, ohun tí Anthony ń gbọ́ yìí, bí àlá bí ìran, kò tiẹ̀ jọ bóyá òun gangan ló tiẹ̀ ń sùn rárá. Anthony wà lànà ó ní, arábìnrin, sí pé bàbá yìí kì í ṣe alàgbà owó kò níran? arábìnrin bá bú sẹ́rìn. ó ní alàgbà owó kò níran kẹ̀. Ọlábánjí akọ̀wé lórúkọ bàbá yìí. ọdún 9 nìyí tó ti wà nínú ilé ìwòsàn àwọn aláàrùn ọpọlọ. ẹ wò ó, bí Anthony bá rí kàyéfì níwòyí ọdún tó kọjá, kàyéfì ọdún yìí gbé tọdún tó kọjá mì torítorí. Anthony fìdí kalẹ̀ lórí àga nígbà tí wọ́n ti mú bàbá lọ tán. àṣé kò sówó kankan ní báǹkì. Anthony ń rò sọ́kàn ara rẹ̀. àṣé wèrè lè sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Anthony wá mí kanlẹ̀. ó wá wí pé àṣé lóòótọ́ ni pé ìyàtọ̀ tí ń bẹ láàrin ọlọ́gbọ́n àtòmùgọ̀ ní ronú orí wọn. bẹ́ẹ̀ èèyàn bá fọpọlọ sí, ìdáhùn bẹ fún gbogbo ìbéèrè. bùrọ̀dá, ohun tó sọ sínú ayé rẹ lọ́jọ́sí wípé ohun gbogbo tiẹ̀ ti sú ọ, irọ́ ńlá ni o. mọ̀ dájú pé ìṣeré rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bó o bá fọpọlọ sí, ọ̀nà àbáyọ ń bẹ fún gbogbo ìbéèrè rẹ. sista,
èrò ọkàn rẹ pé ohun tó ń bá ọ fẹ́ra bóyá àyànmọ́ rẹ ni, irọ́ ńlá ni o. O ò bá wọn yan burúkú àyànmọ́, rere ibẹ̀ gan lẹ́lẹ́dàá yàn fún ọ. Àìfọpọlọsí ni, àìfọpọlọsí ló fi dàbí ẹni pé ọ̀nà dí mọ́ ọ. Ẹ wò ó, ọ̀pọ̀ ènìyàn ló ti di ìjẹ́ fún àwọn ẹlòmíì nítorí wọ́n wá ọ̀nà àbáyọ kiri. Ọ̀pọ̀ gan á ṣe ohun tí ò yẹ kí wọ́n ṣe nítorí ìṣòro tí ń bá wọn fínra. Ẹlòmíì á ti lè gbẹ̀mí ara rẹ̀ nítorí pé ó rò kó ti tán fún un nínú ayé yìí. Ìwọ olùgbọ́ ètò yìí, kò sí ohun yòówù tó lè dé bá ọ, ọ̀nà àbáyọ ń bẹ fún ọ. Má bá wọn rò pé ò ní ṣe rere láyé. Bó o bá lè yí ìrònú rẹ padà, yóò yé ọ pé ìdáhùn ń bẹ fún ohun gbogbo. Wò ó, bọ́rọ̀ bá díjú tán, èyí tó o bá fi máa sáré kiri tàbí ro ayé rẹ pin, ohun kan ló bá ṣe. Bá bi mí léèrè pé kí ló náà? Ohun tí Jésù sọ pé kó o ṣe ni. Jésù sọ fún gbogbo wa nínú ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 22. Jésù ní, ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí, èmi ò fi ìsinmi fún yín. Ẹ̀bẹ́ ìgbọ́, Jésù ló rán ó ní ká wá gbogbo àwa tá à ń ṣiṣẹ́, ẹni pé gbogbo àwa tí ìṣòro ayé wọ̀ lọ́rùn bí ẹrù wíwò. Jésù ní òun fi ìsinmi fún gbogbo wa. Lẹ́yìn ìgbà tó bá ti gbé àwọn ìgbésẹ̀ yìí tán, kó wá rò dáadáa bí Anthony ṣe rò dáadáa, kó fọpọlọ sí i. Kó má béèrè lọ́wọ́ ara rẹ ní kọ̀rọ̀ yàrá pé kí ni àwọn àtúnṣe kọ̀ọ̀kan tó yẹ kí n ṣe nínú ayé mi tàbí nínú iṣẹ́ ọwọ́ mi. Ọlọ́run ó sì dojú ogun ọ̀run kojú ogun ayé rẹ. Láìpẹ́, testimony yóò wá dípò ìṣòro rẹ. Ẹ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù, Bàbá, a dúpẹ́ fún ọ̀rọ̀ agbára yìí. Mo gbàdúrà gbogbo ohun tó dàbí òkè ńlá níwájú ayé àwọn ènìyàn wọ̀nyí kó di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ Jésù. Mo mú wọn rí ọ̀nà àbáyọ sí ìṣòro ayé wọn. Mo sì mú wọn dàgbà nínú ẹ̀mí. Mo sì gbàdúrà wípé ẹ̀yin Ọlọ́run tẹ́ dá ayé àti ọ̀run kí ẹ fi ọkàn wọn balẹ̀ láti òní lọ. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.